àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ sògo lórí ayé mi. Àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ sògo lórí ayé mi. Aláàánú gbogbo ayé, ṣàánú mi, Ọlọ́run mi, jẹ́ kí n rí àánú gbà ó lọ́dọ̀ rẹ, Olúwa. Àánú rẹ ni mo fẹ́, Olúwa, àwíjàre màmá kọ́, jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé mi. Àánú rẹ ló rọ̀jò sórí ayé, sórí gbogbo ọmọ ènìyàn tó ń tuni lára. Jẹ́ kí àánú rẹ ṣògo láti tù mí lára. Àánú rẹ ni mo fẹ́, Olúwa, àwíjàre màmá kọ́, jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé mi. Àánú gbé mi dìde o, kí n ga jù báyé ṣe lérò lọ. Àánú sọ mí dọba ní ìró mi o, àánú yanjú ọ̀rọ̀ mi, bàbá. Àánú gbé mi dìde o, kí n ga jù báyé ṣe lérò lọ. Àánú sọ mí dọba ní ìró mi o, àánú yanjú ọ̀rọ̀ mi, bàbá. Àánú ló yan Dáfídì lọ́ba, àánú ló sọ Ẹ́sítérì dáyàbá. Àánú rẹ̀ gbé mi ga o, kó sọ mí dọba níran mi, bàbá. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Mo bójú mi sókè sí ọ, ìwọ lọ́lọ́run ayọ̀. Ràn mí lọ́wọ́, àwí máa yẹ̀ wò. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́. Mo bójú mi sókè sí ọ, ìwọ lọ́lọ́run ayọ̀. Ràn mí lọ́wọ́, àwí máa yẹ̀ wò. Àánú rẹ ni mo fẹ́, Olúwa, àwíjàre màmá kọ́. Àánú rẹ ṣògo lórí ayé. Ọpẹ́ ni f'Elédùmarè ọba kọ́dá ayé. Olúwa A fi ìyìn àti ògo fún ọba lẹ̀ṣẹ̀dá. kọ́, jẹ́ kí àánú Ọba tó ń so ohun gbogbo, tó mọ ohun gbogbo. rí ayé mi. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kan. Ìbà rẹ oníbúọrẹ ọba májẹ̀mú. Àánú gbogbo ayé, ṣàánú mi, Ọlọ́run mi, jẹ́ kí n rí àánú gbà ó náà. Ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, ìwọ ni a fi ògo àti ọpẹ́ fún. Olúwa, àwíjàre màmá kọ́, jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé. Láìsí rẹ Ọlọ́run ta ni àwa. Rọ̀jò sórí ayé. Òkèlè gbòǹgbò tí ń ka Sátánì láyà, bàbá mi mo ṣe báyìí. Jẹ́ kí àánú rẹ ṣògo láti tù mí lára. Atóbi ká tóbi, atómọ̀ ká tó mọ̀, bàbá mi ìbà. Màmá kọ́, jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé mi. Tó o bá sọ
sọ wípé ká má bẹ́ mọ́ ta làwa náà tó lè sọ wípé rárá tó o bá sì tún sọ wípé ká máa wà bàbá mi kò sẹ́ni tó lè challenge ẹ. ìdè o kí n ga jù báyé ṣe lérò lọ manú sọ mí dọba ní ìró mi o manú yọ. alágbára ni ẹ́ ológo ni ẹ́ olókìkí ni ẹ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ló jẹ́ ọ̀rọ̀ ńlá ni ẹ́ òkè tó ju òkè lọ ló jẹ́ ìlà ṣe ń pè ọ́ lẹ́lẹ́dù ọmọ àrè wàwàwọ́wọ́ aláàfin àjọbọ ọba tó fọgbọ́n mọ gbá orí àwa fọ pé fẹlẹ́dùmarè ọlọ́run tó ṣohun gbogbo òun náà ló mọ̀ òun náà ló ń ṣe é òun náà ló tún lè ṣohun gbogbo nínú ohun gbogbo ìwọ náà ni a kú ọjọ́ ìsinmi. ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. lágbára lọ́wọ́ Elédùmarè ọba akọ́dá àṣẹ̀dá ìsinmi ayọ̀ la máa ṣe. lọ́wọ́ òkàwé máa yẹ o. tọ́lọ́run bá fa bíbọ ẹ̀ sáyé. bàbá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe lókè pẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. ìwọ lọ́lọ́run ayọ̀. ẹ mọ́ gbàgbé àti tún bẹ̀rẹ̀ náà lélẹ́yìí Lágboilé onígbàgbọ́ Lágboilé onígbàgbọ́. mo ṣe bá gbogbo àwọn tó ti kọ́kọ́ sọ kó tó di wípé mo sọ mo ṣe bá gbogbo àwọn tó ti tẹ̀ kó tó di wípé mo tẹ̀. gbèsè fún mi àti jẹ́ àti. ìbàrí aláàfin àjọbọ. àti jẹ́ àti mú àti ná àti. ẹ̀sà ti sọ wípé ọmọdé tó bá ti mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbàjẹ́. tí ó bá jire olùkọ́. òun làwa fi sọ wípé àwa ṣèbà lọ́wọ́ akọ́dá lọ́wọ́ àṣẹ̀dá lọ́wọ́ oyún inú àtọmọ ìrìnsẹ̀ pátá. àti ná àti lọ. a ti ṣèbà gbogbo àwọn tó ti tẹ́ káwa tó bẹ̀rẹ̀ sí ní tẹ́ ọ́. àti gbọ́ bùkátà lá. nítorí pé ọlọ́run ọba ò ní jẹ́ ká sì sọ nínú ọ̀rọ̀. bẹ́ẹ̀ àní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ Elédùmarè ọba. Jésù Kristi dákun sọ yẹyẹ mi dáyẹyẹ o. a ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. bí ó bá ti. ẹ̀yin tèmi ó yẹ mú gègé mú tákàdá yín ẹ jẹ́ ká jọ ṣe kíni ẹ jẹ́ ká jọ ṣàlàyé ọ̀rọ̀ ráńpẹ́ fúnra wa. wá sákùn mi dáyẹ. lótìtọ́ kò ṣe èyí tá a ti gbọ́ nínú gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ. àmọ́ kókó nínú ẹ̀ ni wípé ká ti ṣe kíni ká mú un lò òun náà ló ṣe pàtàkì jù. àtúndìgbà pápá mi tilé mi o. la fẹ́ mú gbọ́ la fẹ́ ṣàlàyé fún wa nínú Lágboilé onígbàgbọ́. àwọn nǹkan tó ṣe wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ṣe àfojúdi ẹ̀ òun náà la fẹ́ ṣàlàyé ráńpẹ́ fún wa tó sì ṣe wípé wọn ò ní àkàsí ẹ̀ rárá. mi ìfẹ́ gbà wá lákòókò rárá nítorí wípé a ní àkókò tó pọ̀ rárá. mo gbàdúrà pọ̀ mí lé ẹ̀mí mi. a ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí Alpha to Omega óyá máa bá wa lọ. ìtàn alóore kan la fẹ́ sọ alóore nínú ìjọ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń lò ó tẹ́ ń lò óore tẹ́ ń gòkè ẹ̀mí tẹ́ ń sọ̀kalẹ̀ tẹ́ ẹ sì ń wí. ṣé gbàgbé mi. náà la fẹ́ mẹ́nu bà ráńpẹ́. sọ̀rọ̀ lọ́lọ́run sọ̀rọ̀ kiri lọ́lọ́run. sista kan ló má gòkè ẹ̀mí o ní inú ìjọ kan. gbàgbé mi Olúwa. ó gòkè ẹ̀mí béèyàn ṣe gòkè ẹ̀mí. ó sọ̀kalẹ̀ ó ti lọ́tọ̀ lọ́jọ́ mẹ́ta ó sọ̀kalẹ̀. jẹ́ kí n rí àánú gbà. àmọ́ ní ọjọ́ tó tún sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ fún un wípé ó mọ̀ tún fẹ́ gòkè ẹ̀mí padà. sọ̀rọ̀ kiri lọ́lọ́run. gbogbo wa pátá la mọ̀ yìí pé ní ìgbà tí àwọn alóore bá gòkè ẹ̀mí tán tó bá di wípé ó bá tọ́jọ́ bíi mélòó kan gbogbo wọn pátá náà ni wọ́n á ṣe kí ni ó ní wọ́n á sọ̀kalẹ̀ nígbà wọn bá sọ̀kalẹ̀ tán wọ́n wà nínú chọ́ọ̀chì fún àwọn àdúrà ráńpẹ́ wọ́n wà ní ìgbélé a máa ń pè ní ìgbélé. ìgbélé la máa ń pè é lẹ́yìn ìgbà tó bá ti di wípé alóore bá sọ̀kalẹ̀ láti ilé ẹ̀mí tán láti orí òkè
tí wọ́n lọ láti bí ọjọ́ mẹ́ta àbí ọjọ́ méje. kò sẹ́ni tó lè gbà kò sẹ́ni tó lè dá. bẹ́ẹ̀ ni wòlíì sọ fún un wípé alàgbà chọ́ọ̀chì sọ fún un wọ́n ní alóore ẹ mọ́ gbàgbé o wípé iṣẹ́ tọ́lọ́run tún jẹ fún yín ni wípé ẹ tún lọ láìpẹ́ yìí àmọ́ ní 21 days òun náà ló dàbí ẹ tún lọ láìpẹ́ yìí o. ayé mi kò kìkì ògo rẹ bàbá. kò pẹ́ tí alàgbà kúrò lọ́dọ̀ alóore tán òun náà ni alóore bá gba ìkọ̀ ní kọ̀ọ̀kan bá dún gbọ́nrán. ọba mi tún gbàgbà lágbà lọ́wọ́ alágbàdúrà. gánrangánrán tó di wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alóore dún ọkọ àfẹ́sọ́nà wọn ló pè wọ́n gẹ́rẹ́ tọkọ àfẹ́sọ́nà wọn pè wọ́n tán ló bá béèrè ló bá ní ó ti wà lórí òkè láti bí ọjọ́ mélòó kan ṣé nígbà tó gòkè ṣé nígbà tó sọ̀kalẹ̀ sí kò yẹ kó wálé. ó mọ bí mo ṣe ń jẹ ò mọ bí mo ṣe ń mu. ẹ̀mí àwọn àpọ́sẹ̀. orí òkè tó gùn ọlọ́run mọ̀jì ó ṣe wípé ò ní padà rí léwọ̀ mọ́ o nítorí wípé ó dàbí èyí pé wà wá kẹ́rù ẹ wà kó lọ sínú chọ́ọ̀chì yẹn wà lọ́mọ gbébẹ̀ fáínà wà wá márì alàgbà ẹ̀. kàyéfì ńlá oná lọ̀rọ̀ yìí jẹ́ nígbà táǹtí alóore gbọ́. làǹtí alóore bá ní tó bá yìí ṣe wípé mi lọ kó ẹ ní inú ilé. tani tí ayé ń sáyà o. jẹ́ ń sọ kankan fún ẹ tó o bá pẹ́ kó tó di wípé o yọjú sí mi ní ilé lónìí. Gbàdógbàdó máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ yìí kà mọ̀mọ́ lọ̀rọ̀ yìí lágbára ló bá wò pé báwo lòun ṣe fẹ́ ṣe é ó sì wà nílé nínú ìgbélé. ọpẹ́ tuntun la tún kó dé. gbogbo àwọn èèyàn ló mọ̀ yìí pé lẹ́yìn ìgbà tá lóore bá sọ̀kalẹ̀ tán títí tó fi di wípé wọ́n á parí ọlọ́jọ́ mẹ́ta mí nínú ìgbélé wọn gbọ́dọ̀ lọ sí ilé rárá wọn gbọ́dọ̀ jáde kúrò nínú premises church. ó bá wò pé alàgbà dẹ̀ sọ wípé kò gbọ́dọ̀ kúrò nínú premises church. ó wá wò pé irú ọgbọ́n wo lòun fẹ́ dá tóun fi lè sáré lọ bá dá ọkọ òun lóhùn kóun ṣe padà sínú church padà. ló bá pe ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ìwọ ọ̀rẹ́ mi jọ dákun bomi láṣìírí àṣírí tiẹ̀ náà mọ̀ ní tù bomi láṣìírí. ọba ní ọgbọ́n kí ló fẹ́ dá ọgbọ́n kí ló fẹ́ dá sí báyìí ó ṣàtìmọ̀ wípé èmi lélẹ́yìí mi ń gòkè ẹ̀mí èdè tó sì ń fọ̀kọ́ ni mò ń fọ̀ mi ń lè sọ nǹkan kan tó ń sọ. ọlọ́gbọ́n wa ó ní ṣe bí kí n fi lọ ni mi ò ní pẹ́ rárá. ọ̀yà ìwọ sá máa bọ̀ wà nílé wá wọ aṣọ tí mo wọ̀. ọba ní dáná mo ti gbọ́. ó ní àmọ́ tọ́làgbà bá wá sí aṣọ tí wọ́n rí wípé èmi ni mo wà lábẹ́ nǹkan ó ní wọ́ rẹ̀ wọ́n lè fura ṣebí wàá rọ́ṣọ borí wàá sùn ni. kó sì tó di wípé alàgbà máa padà wọlé èmi náà ti padà màá ti dé padà. ìfẹ́ yẹn kò láfiwé oore ọ̀fẹ́ yẹn. ọ̀rọ̀ yìí ń lọ̀rẹ́ gbọ́ ọ̀rẹ́ kọ́kọ́ mí kanlẹ̀ pé bóun ṣe fẹ́ ṣe ìrìn àjò yìí kò tí ì yé wọn àmọ́ wẹ́ sá mọ̀ pẹ́ mọ̀ jẹ́ káṣírí tú nítorí pé wọn pé tálàgbà chọ́ọ̀chì bá ti mọ̀ ó lè bí wọn nú díẹ̀ lọ́ba ní da ọ̀rẹ́ mọ́ wọrí ń tiẹ̀ jarẹ́ mọ́ wọrí òsín lóun máa dé jẹ́ kóun sáré dá ọ̀rẹ́ bá lè wọn lónàá tóun bá ti dá lóǹtán òun á wá wọṣọ ògùn wa òun padà òun á tó bẹ̀rẹ̀ òun á máa jíṣẹ́ lọ lọ́ba ní da kò sí tó burú nú ẹ̀. aládé orí lọ̀rẹ́ bá bọ́ sínú ilé ẹ̀yin tèmi ò lágbára. ó wọnú ilé ó gbé aṣọ ìgúnwàwọ̀ lọ́ba bolo náà bá dọ́gbọ́n ló bá náà lẹ̀ ló ṣe bí ìgbà tó ṣe yí pé òun ló lọ nínú ẹ̀mí láti bí ọjọ́ mélòó kan. àmọ́ gẹ́rẹ́ ńlàlejò bá wọlé àwọn tó ṣe wípé wọ́n fẹ́ sọ́nà. ní wọ́n bá wọlé alọ́ aleluya o alóore ní wọ́n bá pe ẹni tó wá sọ́nà wípé ó yá máa bọ̀ ẹni tó gun orí òkè ẹ̀mí lélẹ́yìí ẹ máa bọ̀ ó máa jíṣẹ́ fún yín. iná ayé òun àjẹkọ́. láì mọ̀ wípé kìí ṣe òun ló wà lábẹ́ aṣọ. pèsè fún mi. ọ̀rẹ́ ló wà lábẹ́ aṣọ ogun wa. ọ̀rọ̀ yìí pásítọ̀ bá fèdè ó fèdè lọ rẹpẹtẹ.
ó tún fọ̀ wálẹ̀ ó tún tọ́ lọ ó wá wò pé kí ló dé ó yẹ kó tiẹ̀ reply kó dáhùn lóhùn ló bá sọ ó ní ẹ má wọrí tó bá bóyá ọ̀nà alóore ti jìn ẹ má wọrí ẹ jẹ́ kí òun máa lọ kóhun padà ó ní rárá ó ní ó máa wá ó ló sùn ní wípé ọ̀nà ẹ ti jìn ló bá gbé omi ló bá fọ́n bó ṣe fọ́n ló fọ́n ló alóore lára ẹ̀yin tèmi the same èdè tí ọ̀rẹ́ ẹ̀ tó lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ tó wà lórí ẹjọ́ tó wá sọ̀gùn wa ẹ̀ the same èdè tó ń fọ̀ ní alóore tó sọ̀kalẹ̀ gangan the same èdè yìí òun náà ni ọ̀rẹ́ ẹ̀ tó dọ́gbọ́n yá aṣọ wọ̀ òun náà lọ̀rẹ́ ẹ̀ yìí ń wọ̀ ló sọ̀kalẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ bó ṣe fọ́n aṣọ lù ú àtó fọ́n omi lù báyìí ló bá wọnú ẹ̀mí ló bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún màá yìí jíjíṣẹ́ tó jíṣẹ́ fún un tán ló bá hallelujah ó ní bẹ́ẹ̀ ni ó lámọ́ kàyéfì ńlá tó wá ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ó ní agbára ó kà mọ̀mọ́ mú bọ̀. ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ mo kàn sára sí ọlọ́run ayọ̀ ìmọ̀lẹ̀ tó borí òkùnkùn Elédùmarè. ní pásítọ̀ bá sọ wípé báwo ló ti jẹ́ ẹ̀dìdẹ kẹ́ ẹ jókòó ìgbà tí wọ́n máa sí aṣọ wò nígbà tó di wípé ó sọ̀kalẹ̀ mí tán tí wọ́n hallelujah ló bá rí wípé ọ̀tọ̀ lálóore tó wà lábẹ́ ẹ̀gún wa ló bá báwo ló ṣe jẹ́ alàgbàjọ́ tó fojú bọ́ ó tún mú omi ó tún fi bọ́ ojú ẹ̀ wálẹ̀ pé àbí kankan ń ṣe òun àbọ̀ òun ò ríran ni báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn ló bá sọ fún onídàá náà kò burú ẹ ń kú ṣègbè wọ́n ti jíṣẹ́ fún yín tán ẹ má wọrí ó ní rárá ó ní nǹkan tó sọ fóun gangan lórí ìrìn àjò ayé òun wípé òun wálé láti wá fẹ́ ìyàwó ni ó ní bẹ́ẹ̀ ni ó ní lóòótọ́ ni ó lóun wálé láti wá fẹ́ ìyàwó ni ló bá béèrè ó ní ẹ má bínú ǹjẹ́ alóore tó wà lórí òkè yìí ǹjẹ́ wọ́n ti gòkè ǹjẹ́ wọ́n ti lọ́kọ bí ó nítorí wípé ó wu òun kó ṣe wípé èèyàn bí tó wà ní èèyàn bí ọlọ́run tó ṣe wípé òun máa rí ipasẹ̀ ọlọ́run nínú ayé ẹ̀ gangan lòun fẹ́ fẹ́. gbogbo ìṣàlọ ó dá afẹ́fẹ́ ó dá ọ̀run ó dá ìmọ̀lẹ̀ ó máa. gbogbo nǹkan tó gbé wá fáwọn alàgbà ní ṣọ́ọ̀ṣì ó dìlífà ẹ̀ kalẹ̀ bó ṣe dìlífà ẹ̀ tán ló bá ní dáa kò sí tó burú nínú ẹ̀ ẹni yìí gangan iná lọ́lọ́run sọ wípé lọ́kàn òun fẹ́ lọ́kàn òun ṣe tán láti fẹ́ tó bá ní ẹni sùúrù kò í ṣe ẹni tó wà lórí òkè gangan lélẹ́yìí wípé ọ̀rẹ́ ẹ̀ ní inú ṣọ́ọ̀ṣì náà ló wà ó ń bọ̀ ní ìsìn àwọn ní rárá wípé kò ṣeé ṣe ẹni yìí gangan lòun fẹ́ fẹ́ ó láwọn jọ ń lọ padà lọ sílùú òyìnbó ni bóun ṣe ń lọ yìí ló bá ní lọ̀rọ̀ yìí kà mọ̀mọ́ àwọn bá ní alàgbà ṣọ́ọ̀ṣì bá ní báwo làwọn ṣe wá fẹ́ ṣe ẹ̀yin tèmi bọ́ọ̀rẹ̀ sáṣe bí wọ́n bóyá ọ̀rẹ́ ṣe bọ́ aṣọ ògùn wà lẹ́ẹ̀lì yẹn o nígbà tó jíṣẹ́ tó fẹ́ jẹ́ tán. ní àlejò tó wá láti ìlú òyìnbó láti wá jíṣẹ́ tó wá láti wá sọ́nà nínú ṣọ́ọ̀ṣì náà bá dìjọ lọ ó ṣe pásítọ̀tì fún léyìí tí ó fi rìnrìn àjò pásítọ̀tì ẹ̀ tó ṣe tán wọ́n ti ṣe ìgbéyàwó bí wọ́n ṣe fẹ́ ṣe é ní ráńpẹ́ wọ́n ṣe ló ní ragbada nítorí wípé ìyàwó ló wálé láti wá mú. báwo ló ṣe fẹ́ ṣe kó pẹ́ báyìí ọ̀rẹ́ ẹ ti tì í ọ̀rẹ́ dé àmọ́ gbà tí ó fi dé àlejò ti lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó yá sọ̀wọ̀ náà wọ́n ti owó wọn àtàlejò yàn dìjọ lọ kò padà dé bá ọ̀rẹ́ ẹ̀ tó sọ wípé kó jọ kó máa bóun dọ́gbọ́n fi aṣọ ọ̀gbun wà àwọn ṣe bí ìgbà tó ṣe wípé òun lòun wà lábẹ́ aṣọ òun lòun wà nínú olórí òkè. bẹ́ẹ̀ni ọlọ́run ọba. àmọ́ ìgbà tó di wípé ọ̀rẹ́ yìí ó dèlú òyìnbó tán pẹ̀lú ọkọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. ṣe bàbá.
gbàgbé wípé ọ̀rẹ́ méjì òun náà làwọn méjèèjì yìí o. Ẹni tó gun orí òkè gangan tó dọ́gbọ́n sáré lọlé láti lọ bá ọkọ ẹ̀. bí mo ti gbàdúrà. Òun ló pe ọ̀rẹ́ ẹ̀ wípé kó jọ kó wá bọ́ aṣọ ìgúnwà wọn kó bóun pretend bí ìgbà tó ṣe wípé òun lòun wà lábẹ́ aṣọ nítorí wípé kálàgbà kó mọ̀ bá a mọ̀ wípé kò èso òun lòun wà lábẹ́ aṣọ mọ́. Àti wípé alàgbà ò gbọ́dọ̀ mọ̀ wípé kò sí nínú premises church. Ẹ mọ́ gbàgbé o. oore Olúwa ṣe lórí iṣẹ́. Bó ṣe di wípé ọ̀rẹ́ dé padà délùú òyìnbó tán lọ́ba láti ìgbà yẹn bó ṣe pa nọ́mbà ọ̀rẹ́ títí ẹ̀ tó sọ wípé kó jọ kó dọ́gbọ́n wá bóun dúró tó help bí ó ṣe pa nọ́mbà ẹ̀ rẹ́ nìyẹn ò lórí fóònù láti ìgbà yẹn kò pé kò in fact kò sí kò rántí ẹ̀ mọ́. lójú ọ̀tá o ṣeun o ọ̀rọ̀ mi wá. Ìrìn àjò díẹ̀ tó yẹ kó rìn ìrìn àjò ọjọ́ mẹ́ta tó ti ń rìn bọ̀ tó wá kù ọjọ́ kan tó di wípé ó máa fi yọrí ẹ̀. Ó ti parí ọjọ́ mẹ́ta yìí ó tún wá kù ọjọ́ mẹ́ta míì tó gbọ́dọ̀ lò nínú ṣọ́ọ̀ṣì kó tó di wípé ó padà lọ sí ilé. Ó ti lọ́jọ́ kìíní nínú ìgbélé ọlọ́jọ́ kejì ọjọ́ kẹta ó kù ọjọ́ kan tó yẹ kó lò kó máa fi lọ sínú kó máa fi lọ sílé. Ó lọ́kọ ẹ̀ pé àmọ́ ọ̀nà ọkọ ju Ọlọ́run tó dá lọ. Ó sáré gbọ́ títọkọ ó sì sáré lọ sílé. Lásànsán wípé kọ́kọ́ òun má léhùn kúrò nínú ilé ó fi iṣẹ́ tọlọ́run sílé ó sá lọ. Ìgbà tó wá di wípé ẹni tó yẹ kí ó jẹ kó mú wọnú ògo titun tó máa gba ibẹ̀ láti dé ibi tó ń lọ láti dé ìlú ọba láti débi ògo titun. Ọjọ́ yìí òun lẹ́lẹ́dẹ̀ tako. lójú àwọn aṣọ. Ó ní ọ̀rẹ́ tí ò sí ẹ̀gbá jìyà tí ò bá gòkè ẹ̀mí tí ò bá gba àwẹ̀. ìbàrẹ̀ lẹ́dùnmarè ọba tó lá. Lọ́wọ́ á jẹ gbogbo àǹfààní yẹn lọ́wọ́ á kó gbogbo àǹfààní lọ́wọ́ á kó ní tiẹ̀. Ọ̀rẹ́ yóò wà rántí ẹ̀ mọ́ di òní olónìí tá à ń sọ̀rọ̀ yìí. Tó bá pe ọ̀rẹ́ ẹ̀ yìí láyé kò ní gba aago. Kò sí kódà kó mẹ́sẹ̀jì ẹ̀ láyé kò ní dá lóhùn kò ní reply. Òun kọ́ ló ní kó gọ̀. Kí ló bọ́rọ̀ yìí wá kí ló bá ìtàn yìí wá lónìí? Òun ni wípé nígbà tí wọ́n bá ń sọ fún ẹni tí wọ́n bá ń sọ fún yín kí ni nǹkan tó máa ń pọ̀ ọmọ aládùúrà jù láyé? Òun náà ni àìgbọràn. Àìgbọràn òun ló máa ń pọ̀ ọmọ aládùúrà jù láyé. Nítorí pé gbà ń bá sọ fún yín pé nǹkan báyìí má ṣe kí ló dé tó o ṣe. Wọ́n ti sọ fún ọ wípé ìrìn àjò yìí má rìn nítorí tó o bá rìn bó ṣe máa rí lélẹ̀. Kàkà kó yẹ kó o gbọ́rọ̀ o sọ wípé ẹ̀ta lẹni tó ń sọ̀rọ̀ ẹnu ti yín rún jáde ṣerú yẹn sẹ́yìn ni wọ́n ń sọ ni. Ó padà ṣe nǹkan yẹn. ọba mi ní Nípasẹ̀ eléyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti finú tọ́ ọmọnìkejì tán wípé tí n bá lágbájá kò lè dà mí làkàṣègbè ò lè dà mí ọ̀rẹ́ kò sẹ́ni tí ò lè dà yàn láyé nítorí pé ọkọ ń da ìyàwó ń da ọkọ. ilẹ̀ tó pèsè fẹ́jà òkun. Òun ti lérò wípé ọ̀rẹ́ yìí ò lè dà wọn láéláé. Ọ̀rẹ́ tó rò wípé kò lè dà wọn yìí páwọn jọ wà nílànà Ọlọ́run ni. Ọ̀rẹ́ yìí náà ló padà dá tó ṣe pọ̀rẹ́ yìí ò gbé aago mọ́ láti ìgbà tó ti délùú òyìnbó dóní olónìí. Ó wá dábàámọ̀ fún un. Ó wá ń sọ sítórì yẹn fún gbogbo ayé ó wá fi ìgbé ayé tiẹ̀ ló wá fi ń ṣe àríkọ́gbọ́n. Ọlọ́run sàmójó bàbá ọ̀tọ́rìtì. Ọlọ́run olúwa lọ bàbá dá mi mọ òkòní. Ọlọ́run ẹbẹ̀ táwọn òjò má jẹ̀mú àánú ló bá mi dá. Ìrìn àjò yìí ló ń rìn títí. Ọmọdé ṣe mọ́. Nígbà tí wọ́n bá ń sọ wípé ọmọ yìí má jìn sí kòtò Ṣé kí ló dé tí ò gbọ́rọ̀ kí ló dé tí ò wọlẹ̀ kí ló dé tí ò gbọ́ ìmọ̀ràn àgbà kí ló dé tí ò tẹ́tí sílẹ̀ dáadáa nítorí kó mọ̀ bá jìn sí kòtò tí ó ṣe wípé wọ́n ní ká àgbàlagbà ní kó má jìn sí. Àmọ́ kàkà kó ṣe wípé kó gbọ́rọ̀ ságbà lẹ́nu kò gbọ́ ọ̀rọ̀ ó lo ìfẹ́ títí inú ẹ̀ nìkan. Bẹ́ẹ̀
bẹ́ẹ̀ náà ló mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó ṣe wípé ó finú tán ọkọ tán, tó ṣe wípé ọkọ já sí kọ́tátò, ọ̀pọ̀lọpọ̀ ọkọ tó ṣe wípé ìyàwó ẹ̀ já sí kọ́tátò. Bí ìrìn àjò náà bó ṣe jẹ́ nìyí. Àmọ́ máa ń dá kò bá dá aláyé yìí ó ṣe wípé finú tán Ọlọ́run tó dá ẹ tán, nítorí pé wọ́n gan ò gbára ẹ gbọ́ débi pé ó máa gbàyàn gbọ́, ìyẹn ti wà bẹ́ẹ̀. Àmọ́ ní ìgbà tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nínú ìrìn àjò nínú ayé, ẹ̀kọ́ náà ni gbogbo ẹ̀ jẹ́. Ká sọ wípé ọ̀rẹ́ yìí ó bá farabalẹ̀, ó gbọ́ ọ̀rọ̀ tí alàgbà sọ wípé ẹ má jáde kúrò nínú ilé ìjọsìn fún odindi ọjọ́ mẹ́ta láti ìgbà tẹ́ ẹ ti sọ̀kalẹ̀ lórí òkè ẹ̀mí. Ṣàánú mi ọlá. Àmọ́ nítorí nǹkan tó máa jẹ títí láíláí, ó sì ba adùn ọjọ́ kan, ó sì fi nǹkan ọjọ́ kan, ó sì fi ba gbogbo ìrìn àjò ọjọ́ iwájú ẹ̀jẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀kan kan ẹ̀dá kọ̀ọ̀kan ló ṣe wà káàkiri nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ jíjẹ́ ni wọ́n ti sọ wípé lágbájá má ṣe báyìí, má ṣe ó wò pé ta ni ìwọ tó ń sọ̀rọ̀, ìwọ tẹnu ẹ̀ ń rùn, ìwọ ìjẹ́wọ̀ lè bá wọn sọ̀rọ̀ bí? Kí làwọn ò tí gbọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ? O lè ti gbọ́, o lè má ti gbọ́. Àmọ́ ní ìgbà tó bá máa wúlò fún àbámọ̀ ló máa jẹ́ ní ìgbà náà, nítorí wípé wọ́n ti máa ń sọ ṣáájú. Àmọ́ nítorí wípé wọ́n ti fi inú tán rẹ̀ tán, o ti fi inú tán yàn tán, o ti wò pé kò lè dá ẹ, kò lè ṣe bí sí ẹ, kò lè ro bí sí ẹ. Aláwẹ̀ ta ni ò lè dàyàn nílé ayé? Kò sẹ́ni tí ò lè dàyàn nínú ayé. Àmọ́ títí wá àdúrà tá máa gbà ní wípé má jẹ́ ń bọ́ sí tàkùtì ọmọ aráyé. Àánú gbé mi dìde o, kí n ga jù báyé ṣe lérò lọ. Nítorí wípé tí ọ̀tá bá gbẹ́ tàkùté yẹn tó bá gbẹ́ kòtò sílẹ̀, àfi tí Ọlọ́run bá ṣí ẹ lójú ẹ̀mí, òun náà ló fi lè kó yọ ní inú ẹ̀ débi wípé ò ní jí sínú kòtò yẹn. Àmọ́ tí wọ́n bá gbẹ́ kòtò yẹn, àfi tẹ́lẹ̀dá ẹ bá fi àánú kó ẹ yọ ló ṣẹ́kù, nítorí wípé wọ́n á tẹ́ ẹ nílé lórí, wọ́n á sì fi ẹ̀tàn àti àgàbàgebè, wọ́n á dẹ̀ fi pì ẹ́ mọ́ pé ó yá máa bọ̀. Àánú ló yọ. Kódà wọ́n á tún fi fúláwà ráǹdẹ̀, nítorí kó o má bàa fura wípé kòtò ló wà lábẹ́ ẹni tí wọ́n gbẹ́ sílẹ̀. Ẹgbẹ́ mi ga o. Ìwọ ò mọ̀ yìí pé ẹlẹ́tàn lọ́mọ aráyé. Bàbá. Ẹni tí wọ́n bá ti fi ẹ̀tàn tàn tó bá sì wọ inú tàkùté, Bá ràn mí lọ. wíwọ̀ tó bá wọ inú ẹ̀, àfi tí ẹlẹ́dàá bá kó yọ, òun ló ṣẹ́kù ló tó lè bọ́ ní inú àjàgà. Ìwọ lọ́lọ́run ayọ̀, ràn mí lọ́wọ́ o, àwí máa yẹ o. Ó la fi ń sọ wípé ìgbọ́ràn nílé ayé ó dáa kéèdà gbọ́ràn, nítorí pé Bíbélì sọ wípé ìgbọ́ràn sàn ju ẹbọ rúrú lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Mọ inú ẹ, má wò wípé ẹ̀gbọ́n mi ni lágbájá, àbúrò mi ni lágbájá, làkàṣègbè àjọ ń rìn ní, in fact àjọ gbé báíbù lọ́wọ́ ni, àjọ ń gbàdúrà ni, àjọ ń gbàwẹ̀ ni. Ta ni ò lè ṣera wọn, ta ni ò lè ṣe, ta ni Sátánì ò lè yá lò láti fi lè ṣe ibi fún yàn. Kò sí ẹni tí Sátánì ò lè yá lò, nítorí pé òpin ayé ti dé, ayé ti wọnú ìjọ ti wọnú ayé, alágàbàgebè ẹ̀dá ló pọ̀ jù nínú ayé, oníkálukú sì ṣèfi ara wọn, nítorí pé wọ́n ti fi ìlànà tọlọ́run sílẹ̀, ìlànà títara wọn gangan ni wọ́n ń sìn. Ìdí náà yìí ta fi sọ wípé kúkú mọ ẹni tó gbàgbọ́, gbẹ́kẹ̀lé Ọlọ́run ju àti gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara lọ, nítorí wípé ibi tó lérò ni wọ́n á ti ẹsẹ̀ ẹ̀bùn, òní wọ́n á dẹ̀ já ẹ sí tó bá ti lọ yá. Àmọ́ kó má bàa dàbámọ̀ ní ìgbẹ̀yìn, ó dára kó o gbọ́rọ̀ sí Ọlọ́run, kó o dẹ̀ tọ ìlànà Ọlọ́run. Àtúnibà mọ́mọ́ ṣe jákòó tì mí o. Àtúnibà pápá mi tilé mi o. Nígbà tó o bá la ìpọ́njú kọjá, tó o bá la ìṣòro kọjá, tó o bá wà ní inú agbami ìṣòro àti ìpọ́njú, aláwẹ̀ Ọmọ pàdé. gbẹ́kẹ̀lé Ọlọ́run ní ìgbà náà, má gbẹ́kẹ̀lé ènìyàn rárá. Èmi lógo. Nítorí wípé ohun tó o bá ń là kọjá, òun làwọn èèyàn ni wọ́n á fi ṣe tàkùté fún ẹ. Ní má dákun bọ̀ náà. Tó o bá wá ṣọ́ra, tó o bá ti lọ wọ inú tàkùté ọmọ aráyé, ó máa ń dífíkọ̀tì nígbà míì láti lè tètè bọ́.
nítorí wípé ẹni tó bá wọ inú àjàgà ọmọ aráyé tó jẹ ìyà tó mọ tó ń ṣẹlẹ̀ òun ló tó máa mọ̀ wípé àti jáde kúrò ní inú àjàgà ọmọ ènìyàn ó lágbára jù. Akiri sore lọ́lọ́run. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ ìsinmi. Lọ́lọ́run. Ìsinmi ayọ̀ òun la máa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ẹ má ṣe gbàgbé mi Olúwa. Bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn ọlọ́jọ́ ìbí lónìí. Wọ́n sọ̀rọ̀ kiri lọ́lọ́. Cecilia Akinloye mo kí ẹ wípé happy birthday. Bẹ́ẹ̀ náà mo tún kí Àyànlẹ́yẹ Akinloye wípé happy birthday. Níwájú ìtẹ́nu mojú. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba ẹ̀mí yín tó ṣe títọ́dún yìí ló máa ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ìyanu gbà. Ikú tó máa ń pa ọmọ ní kékeré kò mà ní pa yín o. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ọlọ́run. Wọ́n sọ̀rọ̀ kiri lọ́lọ́run. Fẹsẹ̀ rìn kiri sóore. Ẹ má ṣe gbàgbé mi Olúwa. Gbogbo ẹ̀yin tí a jọ wà lórí ìkànnì pátápátá ni mo kí yín wípé a kú ọjọ́ ìsinmi ayọ̀ òun ló máa jẹ́ fún wa o. Tọ́lọ́run bá wá fa bíbọ ẹ̀ṣẹ̀ yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé láṣẹ Elédùmarè ọba. Olóore ọ̀fẹ́ jùlọ. Àjàgà ọmọ ènìyàn rọra ní inú àjàgà ọmọ ènìyàn. Nítorí lè gbà kò sẹ́ni. Rọra ní inú àjàgà ọ̀tá. Kọ́ Máa ṣọ́ra ní ìgbà gbogbo wípé Sátánì ń dẹ okùn sílẹ̀. gbogbo ọlá. Ó sì ń wá àwọn ènìyàn sí inú ìjọba ẹ̀ lójoojúmọ́. Àmọ́ kìkìdá ẹni tó bá gbọ́rọ̀ sí Ọlọ́run tó dẹ̀ ń tọ ìlànà ẹ̀ òun nìkan ló lè bọ́ ní inú ìkẹkùn àti ní inú àjàgà yìí. Àmọ́ ìwọ tó bá ṣe wípé ó láìkí kó ṣe wípé ọmọ akọ́kọ́ ọmọ kan máa tàn ẹ́ jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Má jẹ́ kí n tàn ẹ́. Àti bọ́ máa ń lágbára o. Ọ̀nìgbà ni tí ayé sáyà o. Gbàmí lágbà tán mo bẹ̀rẹ̀. Yes o ẹ̀gbọ́n mi. Ẹyẹ of God. Thank you jàre. A kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Happy Sunday all. Ọlọ́run ayérayé gbà mí o. Gbàmí lágbà tán bàbá. Ó lè finú tán bàbá tó bí ẹ. Mo gbàgbé wípé nígbà tó bá yá. Bàbá yìí á disappoint ẹ lọ́jọ́ kan á kú ìwọ nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni bàbá fi máa ń disappoint ọmọ gbà mí o. Òun ni pé ní ìgbà tí ọlọ́jọ́ bá dé. Ìgbà yìí Ọlọ́run á ti mú bàbá sọ́dọ̀. Ó ti di pé ó ti disappoint ẹ nìyẹn. Ó lè finú tán ìyá tán. Kò sọ wípé ẹjọ́ máa lo ayé pẹ́ títí. Àmọ́ kò di time kan. Kíkú ṣe kí ni kó mú ìyá lọ. Ara ẹ̀ náà nìyẹn. Òun la fi sọ wípé má gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara. Tó ṣe wípé ní ìgbàkúgbà lọ́lọ́run lè gbà ló lè pè sọ́dọ̀. Gbẹ́kẹ̀lé Ọlọ́run tó dá ẹjọ́ àti gbẹ́kẹ̀lé ènìyàn gangan lọ. Èmi ò yíyan olùgbàlà. Sì máa kíyèsára lọ́wọ́ onítànjẹ ènìyàn onítànjẹ ẹ̀dá nítorí wípé ẹnu wọn máa ń dùn ní ìgbà tí wọ́n bá ń tan ènìyàn jẹ. Àti lè bọ́ ní inú àjàgà wọn ó máa ń léwu lọ́nà ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí wípé ọ̀nà lélẹ́yìí àwọn ò lè gba inú igbó táwọn gangan gbà tí wọ́n ń tọ́ ọmọnìkejì sí àwọn ò lè gbàbẹ̀ o. Wọ́n ń sọ ọ̀nà rìn ni àmọ́ wọ́n ti mọ̀ yìí pé wọ́n ló súnmọ́ àwọn ìwọ ni wọ́n fẹ́ fi ṣe tàkùté. Wọ́n máa wá sọ fún ẹ wípé wò ó yá ọ̀nà lélẹ́yìí ó yá gbà. Ojú ọ̀nà tí wọ́n ń gbà yẹn àwọn ò lè gbàbẹ̀ o àmọ́ wọ́n lè darí tiẹ̀ síbẹ̀ wípé kò gbà. Tó o bá wá jẹ́ni tó gbọ́n tó ní wisdom Ọlọ́run nínú. Tó o bá kíyèsára wà á mọ̀ wípé àti gbẹ́kẹ̀lé Ọlọ́run ló dáa jù. Àti gbẹ́kẹ̀lé Ọlọ́run òun ló dùn jù nínú ayé ju àti gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara lọ.
wọ́n jọ ń wa mọ́tò lọ. ọ̀rẹ́ kìíní ó jókòó sẹ́gbọ́ sọ́wọ́ ọ̀tún, ọ̀rẹ́ kejì òun náà jókòó òun drive lọ. ó wá rí ó sì ti mọ̀ wípé bírèkì mọ́tò ti fail. ó wá ń wá ọgbọ́n láti rí wípé kóun sì ẹ̀ try láti manage. ó sì ń fẹ́ ó wá wò wípé irú ọgbọ́n wo lòun lè dá tóun fi lè tètè sáré bọ́lẹ̀. ó kọ̀ kò sọ fún ọ̀rẹ́ ẹ̀, ó ní kó belt ara ẹ̀ o. ọba tó jẹ́ àjíǹde àti ìyè. ó ní ó yá jẹ́ ká máa lọ. nígbà tó dé ibi ekuru tí yẹ̀pẹ̀ ti pọ̀ tó ṣe wípé kò níyanjú rárá, ó pẹ́ ọwọ́ sí inú ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní lọ láàrin eruku. but ó ń try láti control brake yẹn díẹ̀díẹ̀ kí mọ́tò kó mọ̀ bá move too much. àyànmọ́ kádàrú papọ̀ ìṣòro. ìgbà tó rí wípé ó débi agbami yẹ̀pẹ̀ tí ó ṣe wípé tó bá bẹ́ sílẹ̀ kò sí ẹ̀ lè ṣèṣe púpọ̀. ó máa dénú o ọlọ́run ló sọ mí ènìyàn kan mo máa dúpẹ́ fọlọ́run tó sọ. ó wá ń dọ́gbọ́n sọ fún ọ̀rẹ́ ẹ̀ wípé òun ò mọ bí mọ́tò yìí ṣe ń ṣe, bọ̀jẹ́ káwọn try láti escape o. ó máa jẹ́ kó ojú mi jíjẹ mi. ó wá ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ escape tó ń sọ ó sọ fún kó tú belt wípé ó ti yá kó jẹ́ kẹ́ ẹ sọ̀kalẹ̀ kẹ́ ẹ lu ọgbọ́n láti ẹ̀ ti rí wípé kẹ́ ẹ bọ́lẹ̀. àyànmọ́ ká. rárá kò sọ nítorí pé tó bá sọ bóyá ọ̀rẹ́ ẹ̀ kò mọ irúpò condition tó máa bá. àyànmọ́ kádàrá ò má ṣòro. ìgbà tó débi àárín yẹ̀pẹ̀ òun ti tú belt kúrò lára, gbére ló bẹ́ sílẹ̀ nínú mọ́tò. ó kọ̀ rẹ̀ nìkan tó jókòó sọ́wọ́ ọ̀tún. iye ayérayé ó sọ mí dọ́mọ ìgbàlà o ara ẹ̀ bá mi. bíbẹ́ lọ tí mọ́tò ń bẹ́ lọ báyìí, mọ́tò yẹn lọ forí sọgi straight. wọ́n ní tí ò ní. gbé mọ́tò gbaná jẹ, ọ̀rẹ́ dẹ́kun sínú mọ́tò, òun sì yé ń tiẹ̀. aládé orí mi. ó wa ọ̀rẹ́ ẹ̀ pa nítorí kóhùn lè bá a wà láàyè. ó ti rí wípé ìdí nìyẹn tó fi ṣe wípé o ní ìdí láti gbẹ́kẹ̀lé adániwáyé ju àti gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara lọ. àyà mi fẹsẹ̀ jà. ẹjọ́ ń jẹ ẹjọ́ mu kò sọ pé ká má ro ìbí sí ẹ. ẹjọ́ ń fẹ̀yìn síra yín ní ojoojúmọ́ kò sọ wípé ká má lépa ìbí sí ẹ. àmọ́ tẹ́lẹ̀dà bá kó ẹ yọ òun ló lè fi bọ́ nínú àjàgà wọn. nítorí wípé ète ló pọ̀ jù nínú ayé ní ìsìn. agbára ayé kò àti ìwà ibi lọmọ ènìyàn fi ń ṣayọ̀. ju ayé lọ ni. àti gbẹ̀mí ènìyàn kò jẹ́ nǹkan kan lójú wọn rárá. mo kan sára sí ọlọ́run ayọ̀ ìmọ̀lẹ̀ tó borí òkùnkùn elédùnmá. kí ló mọ̀ rẹ̀ tọ́jọ́ wà nílé ọtí tí wọ́n mu ọtí. tọ́rẹ̀ kejì sì dìde wípé mo ń bọ̀ mo fẹ́ lọ tọ̀ kó tó dé ó sì fi poison sí. ọ̀rẹ́ ò sì mọ̀ kankan wípé ó ti fi poison sí. òun dé àtúnṣe pé ọ̀rẹ́ mi láíláí kò lè ṣe bí sí mi kò lè ṣe ká fún mi. ó dẹ̀ gbé díríǹkì yẹn ó dààmú. ọlọ́run ọ̀run ni. ọ̀rẹ́ wá délé tán dídélé tó délé ìyàwó ẹ̀ ṣe ń jẹ ó ṣe ń jẹ fún un. ó jẹun ó yó tán ó wẹ̀ ó lọ sùn. ìgbà tó dọjọ́ kejì ilé olóhùn tọ́pà. ó gbẹ́mìí mì. ó kẹ́gbẹ́ jésù ọ̀tá mi bá. wọ́n wá ṣe findings káàkiri pé báwo ló ṣe jẹ́ wọ́n detect wípé oúnjẹ tó jẹ gbẹ̀yìn mọ mi ṣe òun náà lè máa fi poison sí wípé dájúdájú ìyàwó ẹ̀ ló pa. gbà gbogbo ló ṣẹ́gun. àwòráìs ọ̀rẹ́ ló ṣekú pa. kò ṣe ọ̀nà. ó ti kú kó tó di wípé ó délé ọ̀rẹ́ di. ọlọ́run kan sọ wípé kẹ́ra ara ẹ̀ wà ní títí tó máa fi délé. wọ́n kó bá ìyàwó wọ́n kó bá ọmọ. wọ́n máa tó. wọ́n tún kó bá ọmọ ọ̀dọ̀ gangan tó tún gbóúnjẹ fún. ó dá afẹ́fẹ́ ó dá ọ̀run ó dá ìmọ̀. ó mọ ọ̀nà tó ń gbà ṣe ibi ó mọ ọ̀nà tó ń gbà ṣe kà ó mọ ọ̀nà tó ṣe wípé òun gbà pa ọmọ nìkejì ó ti sọ wọ́n di ẹran. ọlọ́run kò ó mọ ọ̀nà tó ṣe wípé ẹ̀mí èèyàn ò sì ẹ̀ jẹ́ nǹkan kan lójú ẹ̀ láti gbà ní ìṣẹ́jú kan. alágbára lọ. kí ló ṣe é tó wá ṣe wípé ò mọ ronú nígbà tí bíbọ̀ bá dé àti nígbà tí ìjìyà bá dé. yóò kí ló kúkú wá ṣe é tó jáwọ́ nínú ìwà ibi àti nínú ìwà ìkà. a kú ti mọ̀ pé lóríṣiríṣi àwọn ìwà òun ló ń ṣẹlẹ̀ ní Lagboile onígbàgbọ́ ní ìsìn nítorí pé ìjọ ti wọnú ayé ti wọnú ọjọ́ oníkálukú ń lò fi ara wọn. wọ́n bí mi. ọ̀rọ̀ tó ló bíbélì sí ẹ̀ sọ ní ìgbà ewu ìgbà ìkẹyìn òun náà ló ti ń súnmọ́ yìí. ó ní ní
ìgbà tí ó lè yí ilé òfin mọ̀ yìí pé dídè ni ọmọ ọlọ́run súnmọ́ etílé. Ó ní orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè. Ó ní ilẹ̀ ọba yóò dìde sí ilẹ̀ ọba. Ó ní wíwọ̀ bá ṣe ẹ̀yà, ó ní wọ́n sì mọ jẹran ara wọn bí ẹni jẹran ìgbẹ́. Ṣé kò wá máa ṣẹlẹ̀? Àwọn orílẹ̀-èdè kan wà tó ṣẹ̀ṣẹ̀ pé ẹran èèyàn ni wọ́n ń jẹ. Ní ìsìn báyìí ṣèbí tẹ́lẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ ayé ìgbà kan ìbẹ̀rù máa wà lára wọn. Ní ìsìn wọn ní bẹ̀rù wọn títún gbé sórí social media báyìí. Tó bá fẹ́ ra páàtì èèyàn ó wà fún wọn láti máa tà. Kò sí ìbẹ̀rù Ọlọ́run nínú wọn mọ́. Ìgbé ayé tó wù wọ́n òun ni wọ́n ń gbé. Òun ló mú alàgbàjọ tó ń sán bàǹtẹ́ lórí àga àwàásù. Wọ́n ṣe nínú ayé mi. Báwo lo ṣe sọ wípé kọ́mọ irú ìwàásù wo lo fẹ́ wà fọmọ ìjọ náà? Kí ló fẹ́ sọ fún wọn nípa ìrìn àjò Ọlọ́run àti nípa bíbọ̀ Ọlọ́run? Bẹ́ẹ̀ni náà ti sọ, ó ní kì í ṣe kí ẹni tó ń pè mí ní Olúwa Olúwa ó ní yóò wọ ìjọba ọ̀run bí kò sí àwọn tó ń ṣe ìfẹ́ bàbá mi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ẹ jáwọ́ ní inú ìwà ibi ní wúwú. Ẹ jáwọ́ ní inú ìwà ìkà ní ṣíṣe. Kí ló dé tó ṣe wípé ẹ pa ibi tì? Kí ló dé tó ṣe wípé ibi lẹ fi ń ṣayọ̀? Kí ló dé tó ṣe wípé irọ́ àti máa jí ọmọnìkejì lẹ́sẹ̀ òun náà lẹ fi ń rin ìrìn àjò ayé? Ẹ ti wá ń ṣe bí ìgbà tó ṣe pé ẹ̀yin lẹ mọ́jú nílé ayé. Àwòrán ìṣe ẹ̀yin ní paramọ́lẹ̀, ẹ̀yin ní ejò tó wà ní abẹ́ koríko tí àwọn ọmọ ènìyàn ò mọ̀ yìí pé ejò ló wà bẹ́ẹ̀ tí wọ́n sì dẹ́sẹ̀ lé. Tẹ́ wá fi ọgbọ́n gba ẹ̀mí ènìyàn lábẹ́nú. Ọ̀pọ̀lọpọ̀ lẹ ti palápasáyé. Ọ̀pọ̀lọpọ̀ lẹ ti fi ọ̀rọ̀ ẹnu lẹ ti fi rán wọnú ìdè. Ọ̀pọ̀lọpọ̀ lẹ ti rán wọnú ọgbọ́n àìnísàlẹ̀ tó ṣe wípé àfi tí Ẹlẹ́dàá àti àṣẹ̀dá tó bá kó yọ lókù. Máa bẹ̀rù ọjọ́ tí ó kan ìwọ nìkan tí a kù wọ nìkan nínú sàárè. Máa rántí ọjọ́ tó ṣe wípé àwọn mọ̀lẹ́kà yí ẹ ká, wọ́n á mú pàṣán lọ́wọ́, wọ́n á nù ẹ̀ ní pàṣán yẹn débi wípé ó wà ní rẹ́ni gbà ẹ́ lẹ̀, ó wà ní sí pé ó tó. Máa rántí ọjọ́ tó ṣe wípé akọ Ẹlẹ́dàá ẹ̀ nínú sàárè, àmọ́ kàkà kó rántí ẹ̀ àti jí ọmọnìkejì lẹ́sẹ̀, àti rán wọnú ọ̀gbun àìnísàlẹ̀, àti dì wọ́n sí inú ìdè, àti fẹ́nu dè wọ́n, òun náà ló ń lépa. Jáwọ́ nínú ibi nítorí pé dídí Ọlọ́run ó súnmọ́ etílé báyìí. Èmi náà rẹ̀ kí yóò bá tó jẹ́ lọ́wọ́ mú. Ọba tí ó dá mi dá bùkátà mi. Wọ́n fẹ́ kí tẹ́ bá sílẹ̀ kémi máa wọ́n bẹ̀ kí. Ìrẹ̀ Màríà láti lẹ́yìn tí ó jẹ́ ìjẹ́. Mo kí gbogbo àwọn tó ṣe wípé àjọ wà nínú agodo lónìí pátápátá. Alájì Sáfihàn ọmọ Lápàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé níbi olè tí ń jàre olóhùn. Èdè lójú àwọn aṣebi. Èmi fi ìfọ̀kànlá ìyàwó jẹ́ ìrànwọ́. Madam Stanley Olúwabùnmi ọmọ fẹ́ òye ibi ojúmọ́ ti mọ́ wá sáyé. Ìfẹ́lẹ́ dùn máa rí. Àǹtí mi tó ṣúọ̀. Afẹ́fẹ́ ọmọ májẹ̀mú. Olúwatóbi lọ́ba Fábàkúpẹ́. Ó ṣé o Jésù mi. Ajì Amakuka mi ń kọ́ o. Ó ṣé o Jésù mi. Ó ṣé ìwọ ni kò jẹ́ kí Lucifer bá mi lákùn. Ìwọ ni kò jẹ́ kí Lucifer ṣe bẹ́ẹ̀. Gbogbo ìmọ̀ ìṣòro rí mi ló ti sọ̀tà sàn. Bẹ́ẹ̀ náà ni mo tún sún kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí. Ajia Ahmed Lukman àkọ́jọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn ṣe dúpẹ́. Ìpele tí mo dé lónìí wo ọlá Jésù ni o. Ó ṣé o Kristi mi. Bẹ́ẹ̀ mo tún kí gbogbo ẹ̀yin tí ó ṣe wípé àjọ wà lórí ìkànnì yìí. Tẹ́ ẹ máa dúró tì mí 24/7. Abdulrahman Osa. You are welcome, sir.
alátìlẹ́yìn mi ṣeun. bó tún fi àkókò yìí sọ fún wa wípé àjọ̀dún ọmọ Yorùbá ní ìlú lórílẹ̀‐èdè Ghana tá a ṣe ní inú oṣù yìí ó ti dé tán báyìí. ẹ̀kẹ́ni nínú ìyàn yìí. ó kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ tó wà lórílẹ̀‐èdè Ghana wípé ẹ kú ìmúra o. lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọjọ́ àkó o. bẹ́ẹ̀ àníràyọ̀ lọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ọlọ́run Sáàmù Òjó bàbá ọ̀tọ́rìtì. bàbá mi Olùmẹ̀gbọ́n mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta sà. Ọlọ́run Olúwaná bàbá dámi mọ òkò ni. gbogbo ẹ̀yin orílẹ̀-adé Ọlọ́run ìlẹ̀kẹ̀. ẹ̀ka wòjó. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láparapọ̀ pátápátá tó wà lórílẹ̀‐èdè Ghana ni mo kí yín. Ọlọ́run tèmi tọ́pẹ́ mi Olúwa ṣe wọn máa dé ṣe mọ́. Ọlọ́run prophet SM Mustapha ló mú mi ṣe bí ọba. mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé tá a bá dógún ọdún dandan ni kó pé bàbá sì dọ́gbọ̀n oṣù ó di dandan kókó. Ayọ̀mídé you are welcome please. a kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba. ìjọba tó mọ̀ rè ẹni tó dá sí lọ́yẹ̀dẹ̀ mo wà láyé mo ṣe yìí o ìjọba mi máa yọ lọ́rùn. gbogbo ẹ̀yin tèmi ní Nàìjíríà mo kí yín o ẹ kú ọjọ́ mẹ́ta a kú ọjọ́ òní. gbogbo ẹ̀yin ọmọ Èkó nífi pátápátá mo kí yín a kú ọjọ́ ìsinmi. ẹ̀yin tèmi lọ́rẹ̀gùn Aláùsá Ìkẹjà Ọjọ́ta gbogbo yín pátá ni mo kí. Kẹ́mi lè dáadé ògo ó kú fún mi o ó kú fún mi kẹ́mi lè yé o ṣeun Ọlọ́run. Èmi yóò yíyọ olùgbàlà mi. alágbára lọ́run. Jésù mi mọ́nà bá ikú. Atóbijì Ọlọ́run Ísírẹ́lì. mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé òdù ni mí bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fòlókò orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye. Èkó yẹ sọ ọmọ asọ̀tún sòsì mọ́ ba ibì kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dán wò ẹ̀yin lójú Elédùmarè ní í ṣe. Olúwa mi. àwa tí ń lọ báyìí àti ń dágbére fún yín ó tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dẹ̀ ọba ṣẹ̀dá ayé. àdúrà kan wà tó ṣe pé mo máa ń gbà fún gbogbo abiyamọ pátápátá ẹ̀bí mi ẹni báwo mo ṣe máa ń gbà náà. ìfẹ́ yẹn. ẹrù kan wà tó ṣe wípé alábíamọ ò kì í túwò wọn ní gbé káyé mọ́lé wọn ní gbé káwọn òbí tèmi náà mọ́lé o. ọdún yìí wá ti ń parí lọ báyìí láṣẹ Elédùmarè ọba akọ́dá àṣẹ̀dáyé wọn ní fi ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan yín ṣe ìrúbọ orílẹ̀-èdè o wọn ní fi ẹ̀jẹ̀ tèmi náà ṣe ìrúbọ orílẹ̀-èdè lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. ire lójú owó rí ire lójú wa máa rí o. ẹ máa bá mi pàdé lórí ètò ọjọ́ ajé ní ọ̀la lágbára lọ́wọ́ Elédùmarè ọba. ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé bá a ṣe máa ń ṣe é lórí ètò ọjọ́ ajé a tún máa pàdé níbẹ̀. Ọba tó jẹ́ àjíǹde àti ìyè. Jehovah, the greatest architect. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́. Ju kí wọ́n yọ lọ́rùn kí bẹ́ẹ̀ náà pẹ́. Àyànmọ́ kádàrú papọ̀. Ìṣòro mi ni èèyàn fàyọ̀ jẹ́. Ìfẹ́ àfàdìyẹ ò máa dénú o. Ọlọ́run ló sọ mí ènìyàn kan. Mo máa dúpẹ́ fọlọ́run tó ṣàánú